ó ti fi mí sóògùn owó èyí èsè pé ó fẹ́ fi mí sí oògùn owó. Ẹ̀yin èèyàn ẹ dákun ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan eléyìí ó ní agbára púpọ̀ àfi kí Ọlọ́run Olódùmarè kó dákun kó máa ṣàánú wa ẹ̀yin òbí tẹ́ ẹ ní ọmọ obìnrin ọmọ obìnrin nìkan kọ́ o àti ọmọ ọkùnrin náà ẹ dákun ẹ já máa mójútó àwọn ọmọ wa ò ní bọ́wọ́ lọ́wọ́ àní rárìn rá eléyìí ó ní agbára ẹ káàbọ̀ sórí ìkànnì yín lẹ́ẹ̀kan sí Yorùbá Deep TV náà ni ẹ wo eléyìí tá a mú wá fún yín lónìí ó deep púpọ̀ jù ó kẹnu bẹ́ẹ̀ ni ó jinú bẹ́ẹ̀ ló tún jinlẹ̀ mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ọmọ ẹ̀dẹ́mà bàbá kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run fún iṣẹ́ takuntakun ẹ wò tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ́yìn darapọ̀ mọ́ ẹ bá subscribe kẹ́ like kẹ́ kọ́mẹ́ǹtì bákan náà kẹ́ bá ń pín fọ́nrán yìí káàkiri ẹ jẹ́ mú fọ́nrán yìí wọlé o tẹ́ bá rí ọmọbìnrin bí ṣe ń bu omi lójú pòròpòrò ẹ jẹ́ mú fọ́nrán yìí wọlé nígbà tí ń bá mú wọlé kẹ́ wá gbọ́ bó ní sọ́sẹ́ kú bó lọ́bẹ̀ ṣe bẹ́ ó yá ẹ já lọ. kí ló kọ rẹ? Olúwaṣèkẹ́mi. Ó tó ọmọ ọdún mélòó báyìí? Ọmọ 20 years. Ọmọ 20 ọdún. Iṣẹ́ wo ló ń ṣe? Mo kọ́ ṣe chemist, mi lọ máa ń yàrá mi lè máa ń dìtọ̀. Olóyin o tún snapper àbí photographer olùyà Yorùbá rẹ ní ohun ògbó o photographer. Ǹjẹ́ o mọ bọ́bọ̀ rí? Jọ sọ̀rọ̀ sókè torí Ọlọ́run. O mọ bọ́bọ̀ rí? Báwo ń bọ́bọ̀ ṣe jẹ́ sí ọ? Èmi àti ẹ ti ń fẹ́ra báyìí láti ó ti lé ní ọdún kan èmi àti ẹ ti ń fẹ́ra. Ẹ ti ń fẹ́ra yín? Ṣé àwọn òbí rẹ mọ̀ ọ́? Ṣé ìyá rẹ mọ̀ ọ́? Ìgbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ ìyá ẹ tó mọ̀ mí lára jọ ọ̀rọ̀ rẹ yẹn máa sọ̀rọ̀ sókè dáadáa. Girlfriend and boyfriend la ṣì jọ ń ṣe ìyá ẹ ò mọ̀ torí kò tí fẹ́ mi sílé. Ṣé àwọn ọ̀rẹ́ rẹ mọ̀ pé ẹ ń fẹ́ra yín? Àwọn ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ rẹ wo àtẹ̀wó ni wọ́n mọ̀ pé ń fẹ́ra yín? Àwọn ọ̀rẹ́ bí méjì. Kí ló kọ wọn? Somebody àti Mileke. Mileke? Ṣé ó kọ tí wọ́n ń jẹ́ ní àbí ìnagijẹ wọn? Àwọn níkìlì wọn nìyẹn torí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa wọn. Ọmọ ìlú wo làwọn náà Somebody àti Mileke? Àwọn ọ̀rẹ́ tiẹ̀ wo ló mọ̀ pé òun fẹ́ bọ́bọ̀? Ọ̀rẹ́ mi kò tó mọ̀ bíi tani? Bíi mẹ́ta. Bíi tani? Kájá àti Ẹniọlá àti Ẹwàtómi. Bọ́bọ̀ àti àwọn mélòó ló ń fẹ́ papọ̀? Bọ́bọ̀ nìkan mo fẹ́ láti bí ọdún kan. Láti bí ọdún kan. Àmọ́ kó o tó fẹ́ bọ́bọ̀ ń kọ́? Ìgbà tí mo fẹ́ ká tó pàdé. Jọ sọ̀rọ̀ sókè. Ká tó pàdé. Ó lè nǹkan tí mo fẹ́ tẹ́lẹ̀ tẹ́kọ̀ relationship mi àti 1 month ni. 1 month péré? Bẹ́ẹ̀ ni àti àtijọ́ gírí àtijọ́ ń ṣe gbogbo. So ìgbà tí. Oṣù kan péré? Bẹ́ẹ̀ ìgbà tí mi àti bọ́bọ̀ wá pàdé. Dúró ná kí ló oṣù kan lẹ fẹ́ra yín? Bẹ́ẹ̀. Kí ló fa àìfẹ́ra yín mọ́ láàrin oṣù kan? Bọ̀bọ̀ yẹn máa live fake life. Fake life? Only fake life? Ìwọ ò dẹ̀ fẹ́ o fẹ́ fake life o fi wá sá fún. Ok. Ọmọ ìlú wo lòun? Ọmọ Adó gbígbà ni. Ọmọ Adó. Kí ló kọ rẹ̀? Jamiu lórúkọ ẹ̀. Jamiu kíni? Mo sọ ní ìlú Jamiu lórúkọ ẹ̀. Jamiu. Kí ló ń ṣẹ̀yìn ọmọ ayé ìsìn tẹ́ ẹ máa fẹ́ yàn tẹ́ ẹ ní mọ orúkọ rẹ̀ ẹ ní mọ̀ délédélé ẹ mọ bẹ́ẹ̀ tí ẹ mọ fámílì ẹ ó yẹ kó o lè mọ gbà bó tiẹ̀ wá lọ jára lé rẹ̀ ńkọ́ ó lè béèrè lẹ́ o kí ló kọ rẹ o gbàgbó lé ibo ló ti wá o ó wá jẹ́ fámílì ẹ ńkọ́ mo ń gbọ́rọ̀ rẹ ó ṣáà ti ó wá fi Jamiu lẹ̀. Bẹ́ẹ̀ ni àsopọ̀ wá pàdé. Ẹ wá pàdé láti bí ọdún kan. Bẹ́ẹ̀ bá a ṣe pàdé yẹn ọjọ́ yẹn. Máa sọ̀rọ̀ sókè. Bá a ṣe pàdé yẹn ọjọ́ yẹn bọ̀bọ̀ Jamiu yẹn ó tẹ̀sí láìpẹ́ kọ́ṣà ní 3 months ní àti bọ́bọ̀ fi pàdé àti ń fẹ́ra wa 3 months relationship àti ń fẹ́ra wa bọ̀bọ̀ yẹn wá tẹ̀sí bó ṣe tẹ̀sí ọwọ́ ayọ̀ ni fún mi wà yẹn bọ́bọ̀ bóyá tẹ̀sí mi wọlé yẹn ayọ̀ wá ní àpéta ló tẹ̀sí mi tó ń bẹ̀ mí pé kémi àti ká máa fẹ́ra padà pé òun sì láìkì mi pé kémi àti kájọ máa fẹ́ra pé èmi wá lọ pé èmi ti ní boyfriend báyọ̀ ṣe gbà fún mi yẹn pé má tẹ́sì mi mọ́ ò pé èmi ti ní boyfriend bí pé èmi ni mò ń bá Jamiu sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bọ́bọ̀ ṣe ń bá Jamiu sọ̀rọ̀ lórí fóònù.
bọ́bọ̀ wọn ò gba dẹ̀ pàdé ara wọn rí. bọ́bọ̀ wa gba fóònù rẹ̀ bẹ́ẹ̀ òun ló wá ń reply ọkùnrin yẹn bẹ́ẹ̀ ọkùnrin yẹn wá rò pé wọ́n ló ń reply òun. ok so bí bọ̀bọ̀ Jamiu yẹn ṣáàyè fi mí sílẹ̀ mo block ẹ̀ nọ́mbà oṣù 3 àti block ní bọ̀bọ̀ Jamiu yẹn àṣà kú lórí ọ̀rọ̀ yẹn ṣá. mo ń bọ̀ ó láìkí bọ́bọ̀ gan bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ rẹ lọ. bọ́bọ̀ ṣá sọ pé tó bá padà tẹ̀sí mi kí mo ní sọ pé kò lè tẹ̀sí mi mọ́ pé bí mo ṣe bá sọ̀rọ̀ yẹn pé àyà ẹ̀ ti já. ọ̀rọ̀ rẹ sọ sókè. àyà ẹ̀ ti já. iṣẹ́ wo ni ẹni tó fẹ́ lóṣù kan yẹn ń ṣe? wọ́n ṣe mẹkáníìkì. mẹkáníìkì ni. bẹ́ẹ̀ iṣẹ́ wo wá ni bọ́bọ̀ ń ṣe ń tiẹ̀? ó máa ń sọ fún mi lẹ́nu pé ìyá àwọn á mú un lọ sí ṣọ́ọ̀ṣì pé wọ́n á pray pé iṣẹ́ tó bá ti fẹ́ kọ́ màmá sọ pé ilẹ̀ ń ṣú pé o ní láti kọ́ṣẹ́ ìrìnlẹ̀ ní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ méjì ló wà lọ́wọ́ tí mò ń ṣe torí mi ní ìyá mọ́ èmi ni mo máa ń fún àbúrò mi lówó nígbà pẹ̀lú torí èmi náà wò bí ìyá wọn. wọ́n náà ń wò bí ìyá wọn ilé abiyamọ tòótọ́ mo ń gbọ́ ẹ̀. so nígbà bọ́bọ̀ ò níṣẹ́ ń tiẹ̀ kò níṣẹ́ ó fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ó sì ń bá forí tì í mọ̀ sọ̀rọ̀ sókè o. mi ò mọ̀ pé yahoo ló ń ṣe èmi ò mọ̀ létà ń gbà táwọn afẹ́ra yìí wá pé yahoo lo àwọn tó máa ń tẹ fún tó máa bá fún. kí ló wà lọ́wọ́ rẹ̀? ara mi ò yá díẹ̀ ni mo ń gbà lọ́wọ́ tó máa bẹ̀rẹ̀. sorry torí wọ́n á nà mí last week Sunday láwọn. mo ń bọ̀ mo ti sọ̀rọ̀ lọ́bẹ̀ à ń bọ̀ níbi ọ̀rọ̀ díìpù tó wà lọ́wọ́ rẹ̀ mo ń gbọ́rọ̀ rẹ̀. so nígbà yẹn àṣà dìpáàtì mi àti ìgbé ara bí Jamiu àṣà kò sẹ́nibọ̀dì tó ń jù tọkùnrin lọ bá mi sọ̀rọ̀ lẹ́yìn mi lè búlọ́ọ̀kì ẹ̀ òun kò tó ń pè ní àtọkùnrin lè mi sí ní ti àwọn fẹ́ wọ́n bọ̀ dẹ̀ láìkì mi náà. ìwọ náà dẹ̀ láìkì ẹ̀ mọ̀ sọ̀rọ̀ sókè bọ̀ lẹ́yìn oṣù mélòó ló ti ń fẹ́ bọ́bọ̀ kó tó rí i pé ó ń sáṣẹ́ ó ń ṣe yahoo. ti fẹ́ra bíi 4 months akínwálé ra màmá bá wa sùn ní fún màmá akínwálé padà títí fi pé 1 year àti 3 months àti fẹ́ra tá a ti ń fẹ́ra ó ti pé 1 year àti 3 months sẹ́mi àti ẹ̀ ti ń fẹ́ra bọ̀ ó wá ní ẹ̀sì ẹ̀kan ẹ̀sì gbọ́bọ̀ obìnrin tó ń fẹ́ ìyẹn ọmọ Bánkẹ́ ọmọ yẹn ò gbà tèmi rárá ọmọ yẹn ló ń fẹ́ tẹ́lẹ̀ kò yẹ yín bẹ́yẹn ọmọdé yẹn ó ti kóyàn wá náà mi nítorí ọkùnrin tẹ́pà àti dàgàdàgàdà àbára wa sọ̀rọ̀ ó gbé bọ́bọ̀ ṣé pé ó sọ pé bọ́bọ̀ á sọnù pé kò ní cash out mo ṣépè yẹn bẹ́yẹn ó ṣépè yẹn bẹ́yẹn. x ẹ lóbìnrin. bẹ́ẹ̀. ó gbé ṣépè. bẹ́ẹ̀. dúró ná kí n tó padà lọ bẹ̀yẹn ìgbà tí ìwọ wá mọ̀ pé bọ́bọ̀ ti pé yahoo ni ìfẹ́ yẹn ṣàṣì ń continue. ok advice wo ló wá fún nígbà tó mọ̀ pé ń sáṣẹ́? èmi wá sọ pé kò sígbà tó ní kọ́ṣẹ́ o pé kò yọ kọ́ṣẹ́ mọ́mí á dẹ̀ sọ pé àpèṣẹ́ ò ní fẹ́ fi jẹun pé ó ní láti kọ́ṣẹ́ pọ̀ mọ́ ọkùnrin mo dẹ̀ ní kọlọkùnrin tí mọ́mí ẹ bí. mọ́mí ẹ ló ní láti kọ́ṣẹ́ ìyẹn mọ́mí rẹ̀ bọ̀ tó bá gbowó ẹjọ́ máa ń ná owó yẹn ni. àjọ máa ń kó fún ara mi torí mi ní iṣẹ́ ọwọ́ tèmi èmi máa ń rówó tẹ́ pé mi ò gbèrò owó lọ́wọ́ ẹ̀ kò tó ṣe nǹkan tó lè ṣe. aṣáájú ń ba bẹ̀bẹ̀ yẹn àfẹ́ra wa aṣọ wa fẹ́ra wá. jọ mo mọ̀ para rẹ ò yá gẹ́gẹ́ bí drip tó wà lọ́wọ́ rẹ ṣùgbọ́n gbìyànjú kó sọ̀rọ̀ sókè díẹ̀. alẹ́ ọjọ́ Sunday lọ́wọ́ ọ̀sán àjọ ń bọ̀ láti ilé ẹ̀gbẹ́ èmi lọ sílé tọ̀dọ̀ mi wá ní kí n drop mi sí junction ìrọ̀lẹ́ yìí pé òun fẹ́ lọ bá ọ̀rẹ́. rárá ń bọ̀ mọ̀jà sọ pọ́ìntì ni ó lẹ́nìkan gbé ṣépè pé kò ní cash out mọ́ ó ní ẹ̀sì obìnrin. kí ló kọ ẹni yẹn? ọmọ Bánkẹ́ kí ni? mi mo sọ ni mi Bánkẹ́ mo mọ̀ sí. ṣẹ́ni yẹn mọ̀ pé ó ń fẹ́ ọ? ó mọ̀ wọn ò gba tèmi rárá. kò lè gba tiẹ̀ náà. wọn àtàwọn ọ̀rẹ́ mo jọ wá nù lọ́jọ́ Sunday. ṣé wọ́n ti fẹ́ra wọn lẹ́ẹ̀kan tó kíwà tiẹ̀ tó fẹ́ra yín ni àbí ńgbà tí wọ́n ń fẹ́ ló fi ẹni. ọmọdé yẹn ó láìpẹ́ bọ́bọ̀ ò lè fẹ́ torí bọ́bọ̀ sọ pé ìkan náà àwọn ọ̀rẹ́ méjì ló ti bá sùn pé ìròyìn àfẹ́yìn tí ọlọ́run ti bá sùn pé ìròyìn àfẹ́yìn tó ti bàjẹ́ kiri adó bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí nǹkan tí bọ́bọ̀ sọ fún ọ. bẹ́ẹ̀ ó ṣàbàjá ńgbà yẹn ó sọ pé ó máa sọnù torí wọ́n jọ gbéra wọn ṣé pé bọ́bọ̀ lọ bá ọmọdé yẹn lọ bá ẹ̀gbọ́n bọ́bọ̀ ó bẹ ẹ̀gbọ́n bọ́bọ̀ pé ẹ̀jọ̀ ẹ̀ bá ń bẹ àbúrò yẹn kó máa fẹ́ra padà bí bọ́bọ̀ ṣe wáyé sí fẹ́ gbọ́ ìyẹn kún òun lè fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ yẹn láti gbà yẹn ọ̀rọ̀ yẹn ṣá lọ
ó wá di kọ́ṣà níbi 5 months sẹ́yìn ọmọdé yẹn á wọ jẹun á gbé oṣù pépé ẹ̀yìn gba boyfriend mi ní ìṣègbọ́kùnrin ẹbí mi ló tòsí mi pé ṣé mi mo lọ bá tí mo tòsí ẹ̀ aṣáájọ fi wọ́n ní kó o máa sọ̀rọ̀ sókè àwọn èèyàn gbọ́. aṣáádragẹ̀ ẹ̀ bẹ́yẹn àdragẹ̀ aṣáfihàn wa bára wa jà. ohun tó ń lò yẹn ni kó jẹ́ kó máa lo òkè. obìnrin àwọn méjèèjì ṣáwọn wọ obìnrin aṣá ṣépè fúnra wa bóyá báyìí wọn ṣépè fúnra wa yẹn wọn gbé ya mi ṣépè àti bàbá mi torí ọkùnrin ó ṣá wá sí ilé ọ̀dọ̀ mi ó kóyàn wá nà mí. ìyẹn obìnrin yẹn. ní last year ọ̀rọ̀ yẹn lọ kúrò lórí àṣẹ gbogbo ẹ̀ ọmọdé yẹn sì ní mi sínú di bí wọ́n ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe wá dá mi dúró ní ọjọ́ Sunday iwájú ilé ọ̀dọ̀ mi ní Abẹ́òkúta. Sunday wo. Sunday last week Sunday. Sunday tá a lò tán yìí. bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ dá mi dúró pé wáì tí èmi ò ṣe wá sí palace pé èmi dẹ̀ ń gbé àwọn ṣépè èmi wá sọ pé ara mi ò yá ìdáni mi sọ pé kí n dúró kí n má lọ sí palace pé màá lọ ní next week Monday àti ìyẹn ṣáà bá mi sọ̀rọ̀ ó sọ pé èmi wá ń ṣépè fún un mo ní mi lè máa ṣépè fún yín báwo máa ṣe máa ṣépè fún yín pé ìyẹn ẹ̀gbọ́n ọmọ tí wọ́n wà yìí mo ní báwo máa ṣépè fún yín kí n ṣe bí mi ò wọ WhatsApp yín ṣépè fún yín wọ́n ṣàpè. ó ti ń sọ̀rọ̀ yìí wọnú ara wọn o ó sọ̀rọ̀ ẹni tó lù ọ́ àwọn wo ló lù ọ́ ńlá sí ti. àwọn náà ni mo fẹ́ sọ yìí. àwọn bọ́bọ̀. àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lù ọ́. bẹ́ẹ̀. ta ló sọ pé ò wá palace. ẹ̀gbọ́n ọ̀rọ̀ náà ni mò ń bá lọ bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe bá mi sọ ìyẹn pé àpé mi wá ń gbé àwọn ṣépè mo ní mi gbé ń ṣépè ẹ̀gbọ́n ẹ̀ ṣàpèyàn kan pé wọ́n ti rí mi pé èèyàn kan náà pè ó àwọn bíi 7 wọn dé tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ẹ̀sì bọ̀bọ́ yẹn tó ń wá yẹn tó dẹ̀ jẹ́ àwọn obìnrin ọ̀rẹ́ ẹ̀sì ẹ̀tẹ́gùn wọn gba tèmi rárá èmi àti wọn náà àgbì torí pé gbogbo wọn ló ya táàtì sọ̀wọ́ mi ò dẹ̀ kí n ṣe irú ọmọ bẹ́ẹ̀ ń tèmi àgbà tí ìyá mi ti kú mi kọjá ìrìn mi níṣẹ́ ọwọ́ mi dẹ̀ níṣẹ́ tẹ́ pé tí bá ṣiṣẹ́ ilé mi màá rówó kò ṣeé dé tí má máa lòó dání àgbà wọn ṣàbá mi jà lọ́jọ́ yẹn àti yẹn sọ pé kan gbà fún mi pé fóònù pé tó bá gbà fún mi pé èmi ò ní lè sá wá sáwọn wá ní palace pé mi nílé wá bá wọn mọ́ pé màá máa wá lójoojúmọ́ èmi wá sọ pé pé ara mi tí ò yá ni ò jẹ́ kí n wá ní last week Monday yẹn pé Monday ilé mi máa wá wọ́n ṣáà dra àwọn ọmọdé yẹn sọ pé ẹ gbà fún lọ́wọ́ ẹsẹ̀ ẹ gbà fún lọ́wọ́ ẹ wọ́n ṣáà excuse fún yẹn wọ́n gbà lọ́wọ́ mi wọ́n tún nà mí. wọ́n gba fóònù ẹ. bẹ́ẹ̀. àwọn ẹ̀gbọ́n ex bọ́bọ̀. àwọn ọmọ yẹn ló dìbò mi tó gba fún yẹn. àwọn ẹ̀gbọ́n ex bọ́bọ̀. bẹ́ẹ̀. ṣúta ló mọ̀ lára wọn. wọ́n pọ̀ tí mi mọ̀. kí ló kọ wọn. Canada baby. Canada baby. àti ọmọ Bánkẹ́. Okay. àti Mistura àti Kudi. wọ́n lù ọ́. bẹ́ẹ̀ wọ́n tì mí sínú igbó tẹ́ fáwọn tó wà ládùúgbò yẹn wọ́n lè jẹ́rìí sí ẹ̀rí wa. kí ni sọ́ọ̀nì ìmọ̀ àwọn tó lù ọ́ yìí. mi ì mọ sọ́ọ̀nì ìmọ̀ wọn torí màá tún àjọ nìkan. ọmọ ọdún mélòó làwọn tó lù ọ́ yẹn. wọ́n ṣáà ní bèrè gs mi àti wọn bọ̀ àwọn ọmọ kékeré ló pọ̀ jù nínú tó ń ṣùgbò mí nínú igbó Abẹ́òkúta yẹn náà. irú fóònù wo wọ́n gbà lọ́wọ́ rẹ. SR. iPhone SR. bẹ́ẹ̀. ta ló wá sọ fún. mo pe ẹ̀gbọ́n mi mo pe dáàdì mi nọ́mbà dáàdì mi lọ ẹ̀gbọ́n mi. kí ló fi pè wọ́n ṣe wọ́n ti gba fóònù ẹ. wọ́n fún mi wọ́n ní kí n pe àwọn èèyàn mi wọ́n dẹ̀ tún dàgbà padà. pé mo pe àwọn èèyàn rẹ pé kí ni. bẹ́ẹ̀ kíákíá wọ́n gbé mi sí orí ọ̀kadà wọ́n ní kí wọ́n máa gbé mi lára rẹ̀ sáwọn kan sọ pé wọn ò lè máa gbé mi lára rẹ̀ pé mi ì jalè náà wọ́n fa aṣọ mi bọ̀ ya lọ́jọ́ yẹn tó pa àwọn ọmọ yẹn dìbò nípa gidi àwọn ẹgbẹ́ wọn á sọ pé àpẹ ìfọmọdé ńlẹ̀ wọ́n ṣáà dìbò. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn. àti Tọ̀míwá. Tọ̀míwá iṣẹ́ wo ló ń ṣe. mi ì mọṣẹ́ tó ń ṣe. níbo náà ń gbé bo ni wọ́n ń gbé tó mọ̀. wọ́n ń gbé ní Èkúté. Èkúté. bẹ́ẹ̀ ní gbogbo wọn yẹn ń gbé. ara ẹ̀gbọ́n ẹnìkan ló ń gbé l'Èkúté. Tọ̀míwá kí ni. mi ì mọ sọ́nà mi. ok. so ọjọ́ yẹn wọ́n ṣáà gbé mi lọ palace wọ́n yẹn gbé mi lọ palace. ilé ọba. bẹ́ẹ̀ Ewé Adó. police station tó wà palace wọ́n yẹn gbé mi lébẹ̀ wọ́n ní kán tì mí mọ́lé pé mi mo gbọ́mọ pamọ́ mi ní èmi mo gbà fún mi. woman tó wà ní palace tó jẹ́ ọlọ́pàá ó ní ẹ fọmọdé yìí fóònù ẹ̀ pé ṣé fóònù ló ká wọn lára àbí ọmọ. wọ́n ṣàṣọ pé wọ́n lè fún mi wọ́n fèmí lẹ̀ gbogbo wọn lu àtàwọn dẹ́ẹ̀tọ́ náà mí ẹ̀wù wọn lọ wọ́n fèmí nìkan sílẹ̀ wọ́n bínú kúrò wájú ọlọ́pàá tó wà ní palace yẹn wọ́n ṣàfi mí sílẹ̀ wọ́n á ní kẹ́gbọ́n mi kan undertaking pé kán lè mú mi wá ní ọjọ́ Monday wọ́n kọ́ àdẹ̀wá lọ́jọ́ Monday. ẹ̀gbọ́n rẹ̀ wo. ìyẹn bọ̀dá tó dúró yẹn. bẹ́ẹ̀ àdẹ̀wá bá ṣe wá lọ́jọ́ Monday yẹn
àwa lọ́jọ́ Monday àwọ̀ palace wọ́n ní white ni mo ṣe wà absent ní ọjọ́ Monday èmi sọ para mi ò já pé mo sick gidi pé sickness yẹn á lọ àtúbá torí òògùn mi ló lò wọ́n ṣáà sọ pé pé kí ni mo mọ̀ nípa ọ̀rọ̀ tó wà lẹ̀ mo ní wọ́n ti gba fún mi pé mi ì mọ ẹni tí ń pa ẹ̀ pé ọmọ kékeré ara mi ni wípé èmi àti ọmọdé àìsí fẹ́ra wa sílé wọ́n wá sọ pé kò tí fẹ́ mi sílé kìnnìkan alẹ́ fẹ́ra kìnnìkan mo yà wọ́n mi sọ pé kò tí fi ríǹgì sí mi lọ́wọ́ wọ́n ṣáà drag ọ̀rọ̀ tí mo sọ yẹn ó bí wọn nínú kò dẹ̀ tí fẹ́ mi sílé lóòótọ́ gbogbo àwọn ẹ̀sì bọ̀bọ́ yẹn àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀sì ẹ̀ wọ́n ṣáà tẹnubọ̀ mí wọ́n sọ̀rọ̀ wọ́n gbé mi yẹn láàfin bẹ́ẹ̀ wọ́n gbé mi ṣe pé wọ́n ní kan gbà wọ́n ní fún mi yẹn kó má fún mi àti síìmù mi wọ́n fún mi láti Sunday mo dẹ̀ fẹ́ gba drip mi lówó dání ní àkáǹtì mi owó wà èmi iná ẹ̀ṣẹ̀ release síìmù mi fún mi tó jẹ́ kí n lọ gba fóònù wa ń kọ́ ó wà lọ́wọ́ wọn fún mi. ta ló wá fún ẹ ní síìmù àǹtí ẹ̀ ló wá fún ọ ní síìmù ó ti ò dáa ok bó wá ní kí wàá làwọn ọlọ́pàá tó wà láàfin Èrè wá ṣe ìgbésẹ̀ wo náà gbé. bí ẹ̀gbọ́n bí olóyè ṣe dá sọ́rọ̀ yẹn gẹ́gẹ́ bí mo ṣe wà ń bẹ̀ wọ́n ní kó mú fóònù yẹn wá pé. olóyè wo. ìmọ̀ olóyè yẹn wọ́n máa wọ wáìsì wọ́n ṣáà ní kó mú fóònù yẹn wá pé kó sì fún mi ní fóònù pé ṣé fóònù ló ká wọn lára àbí ọmọ. wọ́n á sọ pé rárá ò pé wọn lè fún mi fóònù pé fóònù ti wà lára rẹ̀ sí wọ́n ní fóònù ti wà lára rẹ̀ fóònù dẹ̀ sí lára rẹ̀ wọ́n pa ọmọ wọn. ìwọ tí ẹ fi wọ́n ní fóònù wà lára rẹ̀ fóònù dẹ̀ sí lára rẹ̀ ọmọ wọn ló wà. ṣé pátán wà lórí fóònù. pin wà bẹ́ẹ̀. oní pin sórí ẹ̀ ok. bọ́lá ni boyfriend yẹn wà. mi ò mọbi tó wà. ta ló fura sí pé ó lè gbé. torí mi ì tẹ̀lé lọ síbi tó ti lọ ṣe àìsùn mi ò jẹ́ kí n lè mọ kankan èmi wà á lè dọ̀dọ̀ mi ò lè máa tẹ̀lé kiri torí kì í ṣe bébì. ṣé tí a bá fẹ́ rí i báwo ló ṣe rò pé àwọn wo ló rò pé tá a bá pè pé àṣírí ibi tí boyfriend yẹn wà yóò tú. wọ́n torí wọ́n ní ibi àìsùn ló lọ. ṣé àwọn wo ló rò pé tá a bá pè báyìí pé ẹ wá bí o tá a bá fọ̀rọ̀ wá lẹ́nu wò àṣírí àwọn ibi tí boyfriend yẹn wà yóò tú. kàn pé mọ́mì ẹ̀. ẹ̀gbọ́n torí wọ́n wá bíbá last week. kàn pé ìyá rẹ̀. bẹ́ẹ̀ wọ́n wá bíbá last week Friday. ìbá wá sí bíbá last week Friday bí mo ṣe gbọ́ orúkọ mi ẹ̀mí ìwé ọ̀kadà táìmù dẹ̀ ti lọ òun ló jẹ́ kí wọ́n sọ fún mi ẹ mọ̀ pé ẹnì kan mú mi wá wọ́n pè mí o torí fún òsì lọ́wọ́ mi. irọ́ èmi ni mo ní kán padà wá síbí kán dákọ̀ rẹ̀. wọn ò mú mi dání wọn ò pè mí o. irọ́ àwọn ní tá bá ti wá bí lọ́sẹ̀ tán bá dákọ̀ rẹ̀ á lè pè ọ́. bẹ́ẹ̀ so àwọn wo lo ní tá a bá ti rí báyìí á lè rí bọ́bọ̀ tá a bá bá wọn sọ̀rọ̀. mi ò mọ anybody. irọ́ o ti ń sọ̀rọ̀ ní tá a pè ìyá rẹ̀. mo ò mọ anybody bò tó bá pe mọ́mì ẹ̀ tó ń béèrè lọ́wọ́ ìyá torí ìyá ẹ̀ fẹ́ máa jọ́rọ̀ lé mi lórí pé ẹ̀ pé mi fẹ́yàn kan win my last year. ta ló fẹ́ tó bá bọ́bọ̀ jà. kò sí anybody tó bá bọ́bọ̀ jà torí kí ni wọn mọ èèyàn tí mò ń fẹ́ ẹ̀sì ni wọn mọ. wọ́n ní ẹ̀sì ẹ ló sọ pé bọ́bọ̀ máa sọnù. ẹ̀sì ẹ̀ obìnrin ló sọ bẹ́ẹ̀. pé bọ́bọ̀ máa sọnù pé kò ní cash out mọ́. àwọn náà dẹ̀ wá dáwọ́ náà mi ní last week Sunday. ẹ̀sì ẹ obìnrin. bẹ́ẹ̀ tán lù ọ́ yìí. bẹ́ẹ̀ òun ló sọ pé yóò sọnù. bẹ́ẹ̀ ní last week. ṣé tó bá dúró báyìí ó sọ lójú rẹ̀. màá sọ lójú ẹ̀ mo ti sọ lójú ẹ̀ ní ààfin palace. òun ló sọ pé yóò sọnù. bẹ́ẹ̀ pé kò dẹ̀ ní ṣé kí ni mọ́. pé kò ní cash out mọ́. tó bá dúró báyìí ó sọ lójú rẹ̀. mo sọ lójú ẹ̀ ní palace tí mo tá jọjọ jà. kí ló kọ rẹ̀. ọmọ Bánkẹ́. sọmọ Bánkẹ́ làwọn èèyàn mọ̀ sí. Bánkẹ́ náà mọ̀ sí cute dog. ó ní nickname cute dog. nickname. cute dog onítọ́gì ló ń jẹ́. tẹ bá béèrè ọmọ Bánkẹ́ tó bá sọ pé orúkọ wo ló ń jẹ́ WhatsApp wọ́n ní cute dog. bó ní ọjọ́ tí bọ̀bọ̀ yìí ó sọnù mo ló ti ọ̀dọ̀ rẹ ló ti kúrò. rárá kì í ṣe ilé ọ̀dọ̀ mi kọ́. bó ló ti kúrò. ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wo. ẹ̀gbọ́n ọkùnrin. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn. Samura mo mọ̀ sí. Samura. bẹ́ẹ̀. ṣé ó sọ fún ọ pé òun lọ ibì kan. kò sọ fún mi. kò sọ fún ọ. bẹ́ẹ̀. báwo ni ìwọ ṣe wá mọ̀ kó sọnù. wọ́n pè mí lọ́jọ́ kejì torí ọmọdé yẹn ti búlọ́ọ̀kì mi torí pé. ta ló ọmọdé wo. bọ́bọ̀ ó sọ pé kí n wá sí
àrìsùn yẹn lálẹ́ yẹn èmi sọ pé mi lè wá òjò ń rọ̀ ara mi ò dẹ̀ yá kò sí kan tí mo fẹ́ wá ṣe pé kò sí kan tí mo fẹ́ wá ṣe ní ibi àrìsùn yẹn. So ọjọ́ kejì nǹkan nínú àwọn tó ń jọ wà ní àrìsùn yẹn mo tẹ́ẹ̀sì bọ́bọ̀ kò reply mi lọ́jọ́ kejì meanwhile ó ti block mi nínú ibi tó sọ pé kí n wá mi lẹ̀ sọ pé mi lè wá pé kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe ara mi ò yá ìsìnkú ara mi ò tí ì yá. So bọ́mọ yẹn ṣe tẹ́ẹ̀sì mi lọ́jọ́ kejì pé wọ́n wá bọ́bọ̀ láti òru pé wọn ò rí. ọmọ wo? Canada baby òun ló tẹ́ẹ̀sì mi tó ní wọ́n wá bọ́bọ̀ láti òru pé wọn ò rí. Canada baby ex ẹ? Ara àwọn obìnrin tọ́jọ́ lọ bí àrìsùn tọ́jọ́. ṣé àwọn lọ̀rẹ́ ex ẹ? Àwọn lọ̀rẹ́ ex ẹ náà ló ń tọ́. So bóyá wá di ọjọ́ kejì yẹn wọ́n sọ pé lálẹ́ wọ́n ní wọn ò rí bọ́bọ̀ wọ́n ló lè dẹ́bi kan ló lọ sùn sí pé àmọ́ ní dalẹ́ náà mo pe ẹ̀gbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ẹgbẹ́ òde sí ládó èkó náà wà mo ní wọ́n ní wọn rí àbúrò yín láti òru àná pé èmi dẹ̀ wọ́n á lé mi ìtẹ̀lé torí ara mi ò yá. So wọ́n á sọ pé àpéṣé bébì ní ayọ̀ ni pé ó ń bọ̀ nílé wọ́n á pe mọ́mì ẹ̀ wọ́n sọ fún mọ́mì ẹ̀ náà mọ́mì èmi àti mọ́mì aṣáàjọ ń wa gbogbo ibi àrìsùn yẹn mo tẹ̀lé wọn fún mọ́lá wípé mi ì tẹ̀lé wọn aṣáàjọ ń wa àwọn ẹgbẹ́ dẹ̀ ṣe égún lọ́wọ́ lọ́jọ́ kejì tó ń gbégún. Mo ní wọ́n fọkàn bá bẹ́ẹ̀ ó wà ní ẹ̀kú. Ara wọn tẹ̀lé àti Canada baby wọn mú ẹgbàá dání wọn tẹ̀lé. So lọ́jọ́ kẹta àtúnṣe wọ́n mẹ́rin lọ bí pásítọ̀ wọn ni wọ́n á rí pé ibìkan náà súnmọ́lẹ̀ sí pé ìgbèkùn ló wà pé wọ́n máa rí bẹ́yẹn wọ́n ṣàṣọ bẹ́yẹn èmi ò dẹ̀ mi àwọn nǹkan bẹ́yẹn mi ẹ̀rù máa ń bà mí kí n máa lọ́wọ́ sí. So wọ́n bọ́ ṣáà torí tó máa ti lọ wọ́n á pè mí ara mi ò dẹ̀ yá mi ò dẹ̀ lè máa tẹ̀lé wọn bẹ́yẹn mi ò strong bí mo ṣe wà yìí ara mi ò yá. So wọ́n á sọ pé pé kò yẹ kí èmi fi mọ́mì wọn kalẹ̀ kó yẹ kí n máa tẹ̀lé mọ́mì wọn kiri èmi wọ́n sọ pé kò tí fẹ́ mi sílé pé tó wọ́n rọ́ iríǹgì wà lọ́wọ́ mi ni mọ́mì ẹ̀ ò mọ̀. bọ̀ tó olólùfẹ́ ni ẹjọ́ ń fẹ́ra yín. mo tẹ̀lé wọn ara mi ò yá èmi wà. ṣé ńgbà tí wọ́n ní kò ní cash out mọ́ yẹn ṣé kò cash out mọ́? Ó cash out bọ̀ ó sọ pé òun ò kí máa gbowó mọ́ bí ti tẹ́lẹ̀. Láti ìgbà tẹ́ni yẹn ti sọ fún pé kò ní cash out mọ́. Bẹ́ẹ̀. Ó sọ wípé. Ó lọ swap fóònù ẹ̀ sí kékeré. Ó swap ẹ̀ sí kékeré. Ó sì tún cash out bọ̀ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ṣé lóṣooṣù ló máa ń cash out àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́? Lójoojúmọ́. Ló ń cash out. Bẹ̀rẹ̀ kí n máa fi bẹ́ẹ̀ gbóhùn mi tẹ́lẹ̀. Ọ̀dà. Mo fúnra ẹ̀ ló sọ fún mi o. Ohun tó sọ fún wọn ni bí èlò ló máa ń rí lójoojúmọ́ tẹ́lẹ̀. Lọ́nà lè máa gba €50. €50. Ìgbà tọrọ ṣáà change ń gba €20. Lójoojúmọ́ tí wọ́n ti ṣépè fún àbí tó sọ. Wọ́n gbé àwọn ṣépè ni bọ̀bọ́ yẹn sọ pé wọ́n máa fi half chicken do wọ́n ṣàgbéra wọn ṣépè bẹ́ẹ̀ yẹn. Bó ni ìyá bọ́bọ̀ mú bọ́bọ̀ lọ. Ọjọ́ kẹta kọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Kó tó di pé bọ́bọ̀ sọnù. Bó ni ìyá bọ́bọ̀ mú bọ́bọ̀ lọ. Ó sọ fún mi pé kò bá mi sọ̀rọ̀ láti àárọ̀ di alẹ́ èmi sì fi pé bóyá fún ẹ̀wọ̀n níná èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀. Ó kù ọjọ́ mẹ́ta tí ó sọnù àbí. Bẹ́ẹ̀ èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀ mi èmi pé náà máa kọ kò sí ní online mo wọ́n rò pé bóyá fún ẹ̀wọ̀n níná èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀ mi gbé tẹ́sì mi nírọ̀lẹ́ nìyẹn ó ní kí n má bínú pé òun tẹ̀lé mọ́mì lọ ṣọ́ọ̀ṣì tó ń mú òun lọ pé òun sọ fún mi mo ní kò yẹ sọ fún mi pé mọ́mì òun mú lọ ṣọ́ọ̀ṣì rọ̀lẹ́ ilé ẹ̀ṣọ́ wa sọ fún mi ó ṣàmì ẹlẹ́ẹ̀lẹ́ ó lóun fẹ́ lọ ra àwọn oríṣiríṣi nǹkan nínú ọjà èmi wá rò pé take it easy o ìyá wọn ṣáà mú lọ bí ṣọ́ọ̀ṣì wọn ṣáà fún lọ́ṣẹ ọjọ́ kejì tó fẹ́ wẹ ọṣẹ yẹn mo lọ bá ń lé ní ọ̀dọ̀ ẹ̀gbẹ́ sọ pé ọṣẹ tó ń wẹ̀ yìí pé ṣó mọ ìdí ẹ̀ pé ṣó mọ bọ́ ṣe ní kó máa wẹ̀ pé kó má dédé máa bu ọṣẹ sórí èmi ò kọ̀ọ̀kan àwọn kankan bẹ́ẹ̀ yẹn sí èmi ṣáà ń wò mo dá sí wọn bọ́ ṣe ń sọ̀rọ̀ yẹn. Ẹ̀gbọ́n rẹ̀ wo. Samura. Ọ̀dọ̀ pé kó dédé kó má yé pé kò yẹ kó dédé bu ọṣẹ sórí. pé ṣó béèrè bọ́ ṣe ní kí ó máa wẹ ọṣẹ ni. Kí ló wá sọ. Èmi ò fẹ́ ní títorí kí ni ó ti máa wẹ ọṣẹ tẹ́lẹ̀ ó máa wẹ ọṣẹ tẹ́lẹ̀. Lójú rẹ̀. Kì í ṣojú mi ó máa sọ pé òun fẹ́ wẹ ọṣẹ òun fẹ́ ṣe èmi ò dẹ̀ ka àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí. Ó sọ pé òun máa ń wẹṣẹ ó fẹ́ lójú ẹ̀ máa sọ pé òun fẹ́ wẹṣẹ òun fẹ́ wẹṣẹ. Bẹ́ẹ̀ ó máa sọ fún mi lórí fóun kóun fẹ́ wẹṣẹ kóun wá bá mi sọ̀rọ̀ létà. Kò dárúkọ orú ọṣẹ tí ń wẹ̀ ni. Kò sọ fún mi torí mi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní mọ́mì ló mú un lọ wọn lọ gba ọṣẹ.
bó la wá rò pé gẹ́gẹ́ bí mo ti béèrè lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan ọ̀dọ̀ àwọn wo lo rò pé a lè wá bọ́bọ̀ sí. torí kí ni ó sọ fún mi pé òun lọ síbi birthday ló sọ fún mi pé òun lọ létà ló ẹ̀ṣọ́ wá sọ fún mi lálẹ́ pé òun lọ síbi àìsùn wọ́n lè sọ fún mi lọ. ok ibi birthday ló sọ fún ẹ pé òun ń lọ ìgbà tó sọnù nìwọ tó wá mọ̀ pé ibi ọdún eégún ló lọ àgbà tí wọ́n ti wá ń rí àwọn ìwà tó ń wò ń fẹ́ wẹṣẹ òun fẹ́ ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ṣé ó báwo ló ṣe rí lọ́kàn ti tiẹ̀. èmi ò torí kí ni ilé tó ti wá làwọn tó máa ń ṣe festival tó máa ń lo ẹbùn tó máa ń ṣe gbogbo ẹ̀. ṣùgbọ́n o sì nífẹ̀ẹ́ rẹ̀ síbẹ̀síbẹ̀. mo máa ń sọ fún àwọn nǹkan tó ń ṣe yìí pé ṣé kò rí sí bá ní kò sí kankan pé nǹkan tó fi lè ń dàgbà nínú òde. ìfẹ́ yẹn ṣáà wà lọ́kàn tiẹ̀ kí ló wà lọ́wọ́ rẹ̀ jẹ́ ń wọ́wọ́ rẹ̀. ok drip. ìgbà tí àwọn ọmọdé yẹn ti nà mí lára mi ò sí yá. báwo la ṣe fẹ́ pòròpó lára rẹ̀ ò yá látẹ̀yìn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ wọ́n tún wá wọ́ọ̀sì sí bọ́ ṣe mí gbogbo wọn bọ́ ṣe dìbò mí yẹn sickness ẹ̀ túbọ̀ wá jáde òde. bó wá ni a ti lè rí àwọn kí ló kọ obìnrin yìí ná obìnrin tó ní. àǹtí tọ̀mí wá. ok wọ́n ní ó dà pé wọ́n ló ti dé. ṣe ẹ̀gbọ́n bọ́bọ̀ lélẹ́yìí. Canada baby ẹ káalẹ́ o àti mọdàkọ wọn ọmọ Bánkẹ́ ẹ káalẹ́ o èwo ní ń gbé lákùútè èwo ní ń gbé lẹ́kùútè àti tí ń gbé lẹ́kùútè rè ṣé àwọn tó lù ọ́ rè. àwọn èèyàn kan náà pé gbogbo ṣé ẹni tó lù ọ́ rè. rárá àwọn girls wọ̀nyẹn náà dìbò mí sọ́nà mi. ṣé àwọn ló pè yàn. bẹ́ẹ̀ àwọn ló pè yàn ṣọ́wọ́ wọn ní fóònù ẹ wà. ọ̀yọ́ wọn ní fóònù. ó tiẹ̀ ti dà. ẹ̀yin èèyàn mo lérò pé a ti rí nǹkan kan tàbí omi ìdìmú ìyẹn nínú fọ́nrán ilé ìtajà ìṣòwò tán yìí mo mọ̀ ká ti rí ẹ̀kọ́ kan tàbí omi àti rí kọ́ lágbára Ọlọ́run ọba mi àní sí ìrìn àwọn ọmọ wa ò ní sí ìrìn ẹ dákun ẹ bá ń subscribe kẹ́ like kẹ́ kọ́mẹ̀ntì bákan náà kẹ́ tẹ notification button torí pé ìgbàkúgbà báyìí tàbá ti ń fi fọ́nrán ránṣẹ́ èyí náà mọ̀ tẹ́yìn lólobó ẹ ṣe ń ṣe bí ojú ọ̀nà ẹ bá ń pín fọ́nrán yìí káàkiri ẹ bá ń pín ká ẹ wò láìpẹ́ yìí a tún máa pàdé tire tayọ̀.